ẹ káàbọ̀ padà orí ètò yẹn ètò wa ojú abẹ́ náà la tún ń bọ́ sí akin pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá o ojú yín ò ní fọ́ ọ̀rọ̀ ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń bọ̀ lọ́dún 2026 ó ti ń móríṣiríṣi àwọn nǹkan jáde lọ́wọ́lọ́wọ́ báyìí lórí pé ìforúkọsílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ó dópin lónìí lọ́dọ̀ àjọ INEC fífọmọ oyè lẹ̀ pé ẹni tí lọ́dọ̀ wa ẹni tí ó díje rèé o lọ́dọ̀ gbogbo ẹgbẹ́ òṣèlú kálukú ti ní ẹni tí ó díje tó kúnjú òṣùwọ̀n lójú wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́lájùlọ Démọ́lá Jackson Adélékè wọn láǹfààní àti díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó gbé wọlé lákọ̀ọ́kọ́ wọ́n wá lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord ti fà wọ́n kalẹ̀ wọ́n ti gbé àsíá lé wọn lọ́wọ́ ṣùgbọ́n láàrin ọjọ́ bíi méjì mẹ́ta sẹ́yìn oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló ń jáde pé àwọn tí wọ́n fa àsíá lé gómìnà Démọ́lá Adélékè lọ́wọ́ pé ẹ̀ka kan nínú ẹgbẹ́ òṣèlú Accord ni àwọn gangan sì kọ́ náà lẹ́nu ń bẹ̀ o àwọn tó wá lẹ́nu ń bẹ̀ wọ́n ní wọ́n ti fa ọmọ oyè míì kalẹ̀ ẹni tá a kọ́kọ́ gbórúkọ ẹ̀ náà ní Fanibẹ̀ pé wọ́n ti fà kalẹ̀ ó ti díje ó ti lóun òun fẹ́ òun ní ẹgbẹ́ òṣèlú yẹn fà kalẹ̀ gẹ́gẹ́ bí òun díje dupò gómìnà kò pẹ́ sí àkókò yẹn náà ni àtẹ̀jáde jáde látọ̀dọ̀ Honorable Fanibẹ̀ wípé irú ìròyìn bẹ́ẹ̀ tẹ́ bá pàdé ìròyìn ẹlẹ́jẹ̀ ni ẹgẹ́ fìlà máa wò bẹ́ẹ̀ sí o èmi ò fìgbà kankan sọ wípé mo fẹ́ díje o nínú ẹgbẹ́ òṣèlú Accord o so àtúnwò pé kí ló tún ṣẹlẹ̀ ṣùgbọ́n lónìí báyìí nìsín ẹgbẹ́ òṣèlú Accord Party gangan wọ́n jáde fúnra wọn wípé gbogbo àhesọ̀rọ̀ tá à ń gbọ́ kì í ṣe látinú ẹgbẹ́ àwọn o bí kì í ṣe látinú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pé àwọn ni wọ́n ń dẹ́yẹ lóríṣiríṣi ọ̀nà àwọn ni wọ́n ń wá ọ̀nà láti fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní wàhálà lọ́nà kan àti kejì pé àwọn ọgbẹ́ nìkan dìde àwọn fẹ́ ṣètò ìdìbò míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tiẹ̀ jẹ́ pé láwọn ibìkan náà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sọ pé látìgbà táwọn ti fa ọmọ oyè kalẹ̀ náà lọ́kàn gómìnà Démọ́lá Adélékè ò ti balẹ̀ mọ́ tó jẹ́ pé àsáré sókè sáré sódò náà ló bá gómìnà Démọ́lá Adélékè irọ́ ni òótọ́ ni kò sẹ́ni tó lè sọ. bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan ṣe rí pé òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun bọ́pọ̀lọpọ̀ bá ń wo ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń wò lọ́ọ̀kan òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun gbóná janjan òṣèlú tí èso òṣèlú yẹ́bùkẹ́ ni ẹ̀ sì rí pọ̀rọ̀ Nàìjíríà a máa ti bí ìrú jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ọ̀rọ̀ ó ṣe rí ní àpapọ̀ a máa ti ìpínlẹ̀ Ọ̀ṣun a máa ti bẹ̀rù tẹ̀ báwo láti gbàdá ti bẹ̀rẹ̀ ìjọba ilé ìta wà yìí látàyè Ọbásanjọ́ ni o ìgbà bàbá Àkàndé ni o ìgbà ọ̀rọ̀ Bọ́lá Ìgè ni o ìgbà àwọn ọ̀rọ̀ míì tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìtìlẹ̀ Ọ̀ṣun ní gbogbo ẹ̀ tí máa ń rú wá kódà dé dorí Jonathan yóò wọlé kò ní wọlé ní 2015 ìpínlẹ̀ Ọ̀ṣun ní 2014 ló ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ní àyìn létí náà ta tó wà yìí ìwọ̀n àwọn tí wọ́n wà nígbọ̀nù àwọn aláṣẹ ní Nàìjíríà kí wọ́n láfiyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti alága ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀ṣun olùṣọ́ àgùntàn Victor Akande eléyìí tí wọ́n fi léde pé ẹgbẹ́ òṣèlú APC àwọn Ghanaian domi àlàáfíà ẹgbẹ́ òṣèlú Accord rú pé ní kíntẹ́ bá gbàgbé lọ́jọ́rú ọ̀sẹ̀ tó kọjá iná ni wọ́n mú gómìnà Démọ́lá Adélékè gẹ́gẹ́ bí consensus candidate wọn olùdíje wọn sàn án tí gbogbo wọn fẹnu kò lé lórí tí wọ́n sì gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú wọn gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ ni olùṣọ́ àgùntàn Sàmọ́ fi léde o pé ẹni tó jẹ́ olùdíje àwọn láàpọ̀ ètò ìdìbò sílé iṣẹ́ ààrẹ pọ́n ni wọ́n fẹ́ máa dágbó ẹgbẹ́ òṣèlú Accord méjì pọ́n rẹ̀ ti gbọ́n yọ bí ẹni yọ jìgá látàrí pé ń sojú méjì bíi ìdá ó ń ṣe ọ̀bẹ ṣèlú bẹ́ẹ̀ àwọn kan ọ̀sẹ̀ máa fi léde pé ẹ tó ti jẹ́ alága wọn náà Barrister Maxwell pé kò ní ìkáwọ́tì òfin lẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tó láṣẹ láì jẹ́ kó gbé àbúradà lé gómìnà Démọ́lá Adélékè lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọmọọba olóyè Kọ́lá Ọlábísí tó jẹ́ agbọ̀rọ̀sọ níbi ẹ̀ka ètò ìròyìn fẹ́gbẹ́ òṣèlú APC òun náà ṣàfihàn léde pé kò sí ń tọ́ka wọn o pẹ̀lú ọ̀rọ̀ làásìgbò ẹgbẹ́ òṣèlú Accord o agbọ́nké oyinṣẹ́ ojú olókòrè kúlùbùkúlùbù yìí tó wú lásán ni torí pé bẹ́ẹ̀ nìkan máa gbéra ní ìsìn nígbà tí gómìnà Adélékè ò tí ì lọ́nú Accord tó kù fẹ́fẹ́ bí ojú àjọ tí INEC ni wọ́n mú oyè wá àgbọ̀pẹ́ nìkan mọ́ oyè lẹ́nu ẹgbẹ́ òṣèlú Accord ọ̀dùgbà tí kódà bẹ́ẹ̀ nìkan bá jẹ́ láàfíà bẹ́ẹ̀ ni bálàáfíà bẹ́ẹ̀ bá jẹ́ láàfíà tó fẹ́ràn láàfíà tìrú gómìnà bẹ́ẹ̀ wọrú ẹgbẹ́ òṣèlú Accord yìí ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òun yẹ kó di eléyìí tí yóò di tẹ̀wọ́ tí gbogbo wọn fi gba gómìnà ta làwọn gangan ní tó kúnjú òṣùwọ̀n tẹ́lẹ̀ ta ló tó làjì gómìnà
tí gómìnà bá dé kẹ́ mọ̀ pé àti mọ gbọ́ bùkátà ẹgbẹ́ òṣèlú yín gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn báyìí torí pé lékeleke òtún ọlọ́run tẹ̀lé mọ́ ẹlú torí tí ọ̀jẹ̀ ní ń wá bẹ́ẹ̀ lérò ti tèmi o bí gómìnà bá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù rẹ̀ kẹgbẹ́ òṣèlú APC alùpùpù wọn tí wọ́n mọ̀ pọ̀ kójú òṣùwọ̀n káná ọmọ ṣe tí wọ́n ń bẹ̀ ṣùgbọ́n ọmọ káwọn olóṣèlú ìfira wọn lẹ̀ ń jọ jẹ̀tẹ̀ bí wọ́n bá náwó sí kí ó bẹ̀rẹ̀ tẹnìkan ó lè dùn kí tẹnìkan ó lè kan náà ni bẹ́ẹ̀ ni APC náà tún sọ pé láti gbọ́n ti gbé aṣíwájú Munirudeen ni wọ́n ti gbé ìyàn ń bọ̀ gẹ́gẹ́ bí olùdíje wọn náà ni ìdààmú dààbò ni gómìnà ti ń sáwọ́kẹ̀ tí ń sáálè lẹ́pọ̀ kan gómìnà ọba lẹ̀ mọ́ gómìnà ọ̀sà fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Láwálé Rashidi pé àwọn ọmọ kankan pa rẹ̀ o pé ẹni tó wù wọn náà ń sọ lẹ́nu wọ́n ní ẹ̀ ń sọ tó wù wọn ni o kí ló kan gómìnà tí gómìnà bá rí jó lọ́la yóò jó ìbànújẹ́ òsì fẹ́ni téyìn ẹ̀ tààtà ni kí ló kan gómìnà nípa pé bóyá ẹnìkan ń fẹ́ nìkan kalẹ̀ àbọ̀n fẹ́ nìkan kalẹ̀ kí gbogbo wọn lọ sórí fíìdì ni gómìnà ń dúró dé. lẹ́yìn ìgbà ń fààyàn kalẹ̀ tán ni ìjọ ń fààyàn kalẹ̀ gan gómìnà ń bẹ nílẹ̀ Ifẹ̀ tí wá síbi ayẹyẹ ọdún Àkọ̀ráyè tí gómìnà sì ń jùdí tí gómìnà ń sọ ijó sí ni tó tún kọrin bẹ́ẹ̀ ni àdàbà ọ̀nà ní à ń kùn gbẹ́. inájú ẹyẹ ń lọ ni. ó dáhùn ìyànjú àti sọ ni wípé kí gbogbo ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n gbà láfíà láàyè bí omi àláfíà ìlú bá dàrú kò sẹ́ni tẹ́sí ìjọba lé lórí tẹ́ ẹ bá mọ̀ pé ẹkúnjú òṣùwọ̀n tẹ́ ẹ tó gbangba sùn lọ́yẹ ẹjọ́ dórí pápá gbogbo ayé sọ̀rọ̀ à ń takò ọ̀rọ̀ à ń sọ̀kò ọ̀rọ̀ síra ẹni nǹkan ó wà ní òṣèlú àyẹ̀fẹ́lẹ̀ yẹn kù ṣùgbọ́n ẹjẹ́ àgbà láfíà láàyè ẹni tí kálukú bá ní àká tó fẹ́ ṣe fáráàlú òun náà ni ẹ máa ṣàfihàn náà ni ẹ máa sọ àwọn èèyàn táwà nílùú àgọ́mọ́ bíi tàtijọ́ kò sí propaganda tó lè wọ́ọ̀kì mọ́ ayé àtijọ́ ni propaganda máa ń wọ́ọ̀kì. iṣẹ́ ló wọ́ọ̀kì báyìí o agbára popularity èèyàn ń ló wọ́ọ̀kì báyìí o because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress ń ṣe tí wọ́n mọ̀ pé àwọn yìnbọn mọ́ra àwọn lẹ́sẹ̀ ni ó lè padà resort sí sympathy vote fún gómìnà tí ń bẹ lóde torí pé ó ti hàn gbangba lójú gbogbo èèyàn wípé sílẹ̀ kan ń dẹ́yẹ sí sílẹ̀ kan ń dùn kòkò mọ́ sílẹ̀ kan ń frustrate ìgbésí ayé ẹ̀ àkọ́kọ́ ẹ̀jọ́ láǹfààní láti díje inú ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé tẹ́lẹ̀ owó local government àsán gbogbo nǹkan oyè àfihàn à ń dún koko mọ́ gbogbo ọmọ ẹgbẹ́ rẹ̀ tánjọ díje dupò ńgbà yẹn tánjọ àwọn tó jẹ́ senate àwọn tó jẹ́ house of rep member gbogbo wọn ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti wó APC ẹ̀yin ẹ ti fẹ́ ẹ ti gbókó gbogbo èèyàn kúrò ẹ ti dọ́gbọ́ kó gbogbo èèyàn kúrò lẹ́yìn ẹ̀. ó ń jó ẹni ọmọ ìjòmọ́ kọ́ máa kàrọ̀ lọ ni ẹ fún ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún la fún ọ o ìwé rẹ̀ rèé kọ́ ọmọ ká o láìsí bébì odidi gómìnà láìsí bébì so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti hàn gbangba wípé ẹrù Démọ́lá Adélékè gan ń bà ó ń bẹgbẹ́ òṣèlú APC. ẹrù tẹ́wọ́gbà rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣe jẹ́ àwọn kan sọ pé nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn kan sọ pé Démọ́lá Adélékè ò ṣiṣẹ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe léyìn o. káràlú ọsọ. ẹ jẹ́ kọ́ bóyá ó ṣiṣẹ́ o bóyá kò ṣiṣẹ́ o. APC ti lọ́dún 12 òun náà ti lọ́dún 4 ọdún kẹrin rẹ̀ ò jálẹ̀ kágbé méjìlá àti 4 sẹ́gbẹ̀ẹ́ ara wọn èyí tó bá páràlú káràlú ọsọ àtìlẹ́yìn fún. so gbogbo àwọn nǹkan eré àsápajúdé àwọn ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín ká fọ̀rọ̀ ṣe kínní ẹ jẹ́ ká lọ wábi jókòó kí kálukú bójú tó ọ̀nà tí ó fi campaign tí ó fi gbé rẹ̀ lé àwọn aráàlú lọ́wọ́ tí wọ́n fi tẹ́wọ́ gbà á ìyẹn lè ibi tá a dé dúró nìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun so ojú wa ti la ojú ti rà bí àṣẹ ẹ̀gùn àánú Olódùmarè nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra sí o ojú gbogbo wa náà ń wu ẹ̀yin náà o bí ọ̀dẹ̀ da lọ́tẹ̀ yìí àjọṣe ni o God bless you ẹ jásẹ́ mi mú bí tá a bá padà dé á tẹ̀síwájú lórí ètò yín ètò wa Ojú Abẹ́ ẹ ṣé pọ̀.